November o, iye ni mo yan nínú rẹ̀, èmi kò yan ibi, sọ bẹ́ẹ̀. November o, iye ni mo yan nínú rẹ̀, èmi kò yan ibi. Káàbọ̀ rẹ̀ mi sínú oṣù kọkànlá ọdún yìí. Ọlọ́run ti ń yọ sí ni wẹ́rẹ́ ní ìkórìtà tí ìrètí pin. Ó yọ sí èmi àti ẹ lóṣù yìí wẹ́rẹ́. Ǹjẹ́ ọjọ́ mọ̀ pé oṣù má ní gbàgbé ní oṣù November 2025 máa jẹ́ inú ayé mi àti rẹ. Nínú oṣù náà, gbogbo ẹni tó dé ayé wa mú ṣinṣin tó lóun ní jẹ́ ká rọ́nà lọ síbi ayọ̀ wa. Àké inú Olúwa ó gé ọwọ́ náà sọnù. Gbogbo ọwọ́ kọ́wọ́ tó náwó ibi sí ayé mi àti ọwọ́ náà gbé dànù. Gbogbo ẹnikẹ́ni tó lé mi àti òní rọ́nà lọ síbi ayọ̀ wa. Ọfà ikú bà wọ́n láyà. Olúwa ti ná bọ̀ wọ́n lára. Gbogbo ẹnikẹ́ni tó lépa ayé mi àti ẹ tó ní àwọn òní dẹ̀yìn lẹ́yìn wa, Olúwa máa fi kú já wa gbà lọ́wọ́ wọn ni. Bọ́ ọ̀rẹ́ mi, inú oṣù November gbogbo ohun tí èmi àti ẹ ti lélélélé láti January tá ò bá a máa bá nínú oṣù ìsọpá mi. Oṣù yìí ó máa dára fún èmi àti ẹ. Bẹ́ẹ̀ ni wọ́n máa gbé ire wa lé wa lọ́wọ́ nínú oṣù náà. Nínú oṣù náà ire máa wá èmi àti ẹ rí. A máa wọlé láyọ̀, a máa jáde láyọ̀, a máa rí jẹ, a máa rí mu, a máa rí wọ̀, a máa rí ná, a máa rí lò, a máa rí bá ti ṣe, a máa rọ́nà gbégbà. Gbogbo ohun tá a bá dáwọ́lé nínú oṣù náà ó máa yọrí sí rere. Èmi àti a máa wà níbi tí ó yẹ ká wà lákòókò tí ó yẹ ká wà níbẹ̀ láti rí ire ayé wa gbà. Olórí àyànmọ́ ó máa wá èmi àti ẹ rí. Gbogbo ogun ọjọ́ pípẹ́ ó máa ṣẹ́ fún èmi àti ẹ. Gbogbo ohun tá a ti lélélélé tá a bá máa bá nínú oṣù náà. Gbogbo ohun tí Ọlọ́run ṣètò fún ayé mi àti ẹ fún oṣù November 2025 ó máa tẹ̀ wá lọ́wọ́, sọ pé ó máa tẹ̀ mí lọ́wọ́. Gbogbo ẹnikẹ́ni tó bá lò ó máa dúró sọ́nà eré ayọ̀ èmi àti ẹ. Katapila àti bulldozer òde ọ̀run Olúwa máa fi wó wọn kúrò lójú ọ̀nà wa ni. Bọ́ ọ̀rẹ́ mi, inú oṣù November 2025 èmi àti ẹ a ò ní rìn ìjọ tẹ̀bí pọ̀nà sọpá mi, a ò ní ṣubú dànù fún ọ̀tá, a ò ní bọ́ sínú ìtàkùtì ọ̀tá, a ò ní rànìrà, a ò ní rànìnù, a ò ní rànìfẹsẹ̀ sí, a ò ní ṣìkúngẹ́ ibi, a ò ní rìn ìjọ tẹ̀bí pọ̀nà. Ibi tí ilẹ̀ ti ń béèrè fún ẹja ò ní gbàgbẹ́ kọjá. Mọ́tò tó sún màrìwò mọ́ kò ní gúnlẹ̀ sí ilé mi àti ẹ. Ẹni tí ò fayọ̀ mọ́lé wa kò ní fi ìbànújẹ́ mọ́ bẹ̀. Nínú oṣù November 2025 láti ìbẹ̀rẹ̀ títí dòpin ayọ̀ ní tọmọ Ọlọ́run, ayọ̀ ní tèmi àti ẹ. Gbọ́ Ọlọ́run ti fi àṣẹ fún áńgẹ́lì rẹ̀ láti pa èmi àti ẹ mọ́ ní ọ̀nà wa gbogbo. Àwa ò ní fi ẹsẹ̀ wa gbó òkúta. Ẹnikẹ́ni tó wa kòtò nítorí wa mọ́ máa jì sí ni. Ẹnikẹ́ni tó kọkú sí nítorí èmi àti àwọn ọlọ́mọ máa fi sí. Ẹnikẹ́ni tó ń ta ọfà lọ́sàn àti lóru, ọfà yẹn máa pa wọ́n dànù ni, sọ pé ó máa pa yín dànù ni. Gbogbo ẹnikẹ́ni tó kóra jọ pọ̀ lórí ọ̀rọ̀ ayé mi àti ẹ, Olúwa máa sún àrà pa wọ́n ni. Gbogbo ọwọ́ tó kàn wọ́n lórí ọ̀rọ̀ àti èmi àti ẹ, Olúwa máa fi inú àti àrà tún wọn ká. Gbọ́ ọ̀rẹ́ mi, nínú oṣù November 2025 ǹjẹ́ jẹ́ mọ̀ pé gbogbo ọkàn tó fẹ́ ire ní àgbáyé Ọlọ́run máa yọ̀ǹda ire wa fún wa. Gbogbo ẹni fẹ́ lọ́kọ ó máa lọ́kọ, gbogbo ẹni fẹ́ láya máa láya, gbogbo ẹni fẹ́ lóyún máa lóyún, gbogbo ẹni tó fẹ́ wá iṣẹ́ máa ríṣẹ́, gbogbo ẹni tó fẹ́ lọ sí ìlú òyìnbó ó máa rí bísà rẹ̀ gbà. Ìwọ tó wà ní òyìnbó tó ní ìwé ìgbélú ó máa rí ìwé ìgbélú rẹ̀ gbà. Gbogbo ẹni tó ń ṣàìsàn lábẹ́ ohun mi ìwòsàn pípé yóò jẹ́ tèmi àti rẹ. Nínú oṣù November 2025 orí èmi ò ní gbàbọ̀dé, orí ìwọ náà ò ní gbàbọ̀dé. Àṣàsí àránsí ẹ̀ fún èdè kò ní nípa lórí wa. Àwọn ẹni bí ayé kò ní rí wa gbéṣe. Ẹni bá pé orí wa níbi ó máa dáhùn fúnra rẹ̀. Ẹni bá gbé jígí sílẹ̀ tó fi wo ayé mi àti ẹ, Olúwa máa fọ́ jígí náà dànù. Gbogbo igbá ayé tó fi wo èmi àti ẹ, tó fi tẹ̀lé ayé wa kiri, Olúwa máa fọ́ igbá náà dànù. Gbọ́ ọ̀rẹ́ mi, gbogbo eré tí wọ́n korúkọ èmi àti ẹ sára inú oṣù náà ó máa wá wa rí. Sọ pé ire máa wá mi rí nínú oṣù November 2025. Ire máa wá mi rí, ire gbogbo máa ṣàn gọ́gọ́ mi. Ayọ̀ kíkún ní tọmọ Ọlọ́run, ayọ̀ ní tèmi àti rẹ. A ò ní táwọ́nú, a ò ní táwọ́nú, a ò ní tọrọ jẹ, a ò ní tọrọ mọ́, a ò ní tọrọ wọ̀, a ò ní tọrọ náà, a ò ní tọrọ olùṣe wa ní bí ara ilé nú. Àrá búburú ìran òdì sọtẹ́lẹ̀ bí kò ní ṣiṣẹ́ lórí èmi àti ẹ. Orí èmi àti ò ní gbàbọ̀dé. Títí oṣù náà àfi jálẹ̀, Ọlọ́run máa fi àwọn áńgẹ́lì yí wa ká lọ́sàn àti lóru. Wọ́n máa lé ibi jìnnà sí wa, wọ́n máa lé àwọn níbi jìnnà sí wa. Gbogbo ibi tí alárádé tata gbogbo ní àgbáyé ibi ò ní ṣẹlẹ̀ sí wọn. A ò ní gbọ́ ibi sí ẹnikẹ́ni tó jẹ́ tiwa. Gbogbo ohun tá a gbé wọnú oṣù náà tó mí àti èyí tí kò mí, a ò ní pàdánù ìkọ̀kan, a ò ní lójú ẹkún, a ò ní lẹ́rìnkẹ́ ọ̀ṣẹ́, a ò ní rógbò ìkáwọ́lé, a ò ní fẹsẹ̀ jọlẹ̀, a ò ní ṣọ̀fọ̀ bẹ́ẹ̀ la ò ní dọ̀fọ̀, a ò ní gbégbì bẹ́ẹ̀ la ò ní gbèsè. Ire ló máa jẹ́ tèmi àti rẹ. Ìbùkún ni fún wa ní gbogbo ìhà, ní gbogbo ọ̀nà, gbogbo àdáwọ́lé wa ní oṣù náà ó máa yọrí sí rere. Ayọ̀ kíkún ni tọmọ Ọlọ́run láti ìbẹ̀rẹ̀ oṣù November títí dé òpin November. Ayọ̀ ni tèmi tìrẹ, a ò ní mọ ìbànújẹ́, a ò ní lójú ẹkún, bẹ́ẹ̀ la ò ní lẹ́rìnkẹ́ ọ̀ṣẹ́. Bí mo ṣe sọ ẹ bó ṣe máa ṣẹ ni ẹ kò dẹ̀ ní yí padà. Ní orúkọ Jésù Kristi ni a gbàdúrà. Káàbọ̀ sínú oṣù kọkànlá 2025 yóò dára fún èmi àti rẹ. Àmín.